Ẹ dákun ẹ̀yin èèyàn, ṣé kìí ṣe ayé yìí la ti ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Àbí ó tún ti rèé kírèètì ayé mi ìtàn tún padà jẹ́ mi ọ̀gbọ́n mọ́. Táwọn gbẹ́gbà mi wà báyìí dé pé àbá ti ṣe pé kinní tá a ti àgírí pé ayé yìí náà là ń gbé. Bóyá ọ̀rọ̀ tún ti padà yìí tèmi ò padà gbọ̀ mọ́. Nígbà tó mọ̀ pé ọ̀nà ìfẹ́ bọ̀dọ̀ ń bọ̀dà. Èmi lọ jí ọkọlù kó fọn wálé yín wá fi ọ sí. Torí ìwọ orí ibú tàn mí gan wú gan nínú ìrìn àjò ayé gan. Ìkàn tí ẹ̀ ń já àyàn lẹ́nu. Ń gbọ́ ọmọ pé ò ní fi hàn. Ń dákun ṣé ọmọ gráfítì ń tọ́ ṣe ni àbí I don't understand. Why did you let him bring all his family all the way down to your place? Ńgbà tó mọ̀ pé ọ̀ ní bọ̀dọ̀ ń bọ̀dà afẹ́. Kí lè tẹ̀yìn èèyàn rí báyìí náà? Mo rí tí Madam Adeza sọ pé wọ́n ní ìgbà tí Alhaji ń bi léèrè wọ́n náná jọ pín aṣọ rà. Nígbà ọmọ paṣọ rírà ọ̀tẹ̀ ńlọ́run pé ọkọ ní káwọn jọ pín aṣọ kó wọn ra tiẹ̀ kó náà ra tó ń fúnra òun. Nígbà ọmọ pé ọ̀tẹ̀ ńlọ́run kí ni òjì òwí? Níjọ́ aláyé ti dáyé lèèyàn tí wúyàn téèyàn ò wúyàn mọ̀. Tó bá mọ̀ pé bọ́ọ̀dá àwọn òwú ọmọ sọ fún pé tó èmi ò lè fẹ́ yín o. Simple as ABC. I don't understand. Ṣé o mọ emotional trauma tó fún ẹni ẹlẹ́ni? Ṣé o mọ irú ègún tó ti pè wá sórí ti ẹ̀gàn? Nígbà tí wọ́n kólù kó fọn wá fi ọ, tó wá sá lọ, tó tẹ̀lọ́kọ ìyàwó lọ lé. Nsú ọmọ ògógóró ni abẹ́ ọmọ ẹmu. Abirù sẹ́mi wo là ń lò? Irú èèyàn wo là ń bá gbé ìkì? Àfi bí bọ́ bá ṣẹlẹ̀ nínú fíìmù gan èèyàn ọ̀nìrọ̀ ni kí ò lè ṣẹlẹ̀ lójú ayé. Nsẹ́yìn kan ṣe ẹ̀mọ̀ tí sọ́ọ̀rẹ̀ yìí ni àbí I don't just know. Abirù irú orin wo látún kọ sí gbẹ̀gbẹ̀ ilé ìbáyìí? Bí bọ̀dọ̀ ọ̀bá wù ọ́, irú lẹ́tà tó ọkọ̀hún ó ti kọ́ kó tó di pé ẹ ṣe patí ijóhun. Torí bí ẹ ti ń jó ló ti mú lẹ́tà lé bọ̀dà lọ tó túmọ̀ sí pé o ti mọ̀ pé ò ní ìfẹ́. Kí ló wá tan bọ̀dọ̀ ń bọ̀dà sí? Gbogbo wọn tí ń travel àtọ̀nà jíjìn tí wọ́n wá nítorí ìgbéyàwó. O ò ti ẹ̀ ronú bí wọ́n ṣe gbẹ́mìí jáná nítorí tiẹ̀. Abirù sẹ̀mí ayé ìwòrì náà. Emotional pain tó ti kọ́ sí sọ́kàn ọkùnrin nǹkan náà. Tó bá wá dọjọ́ iwájú ẹ wà ní ẹnìkan fẹ́ yín ó sá lọ ń bọ̀ jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ yín tó fẹ́ràn yín ẹ fẹ́. Ntẹ́yìn nífẹ̀ẹ́ tẹ́ ń sá kójókójó tẹ̀lé lẹ́yìn òun ni ẹ̀rẹ̀ ìbá ìmí inú yín ẹ̀gọ́ tún kù lóko yín. Ọkùnrin tó bá nífẹ̀ẹ́ èèyàn lèèyàn máa ń fẹ́. Fúnra rẹ̀ ló gúrò ìfẹ́ tó ṣe pé ní ọ nífẹ̀ẹ́ rẹ̀ ń gbọ́ ọba yá. Ìwọ náà nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ tó fẹ́. Àmì tí ọ̀nsá kójókójó tẹ̀lé lẹ́yìn kò lè wọ́ọ̀kì. Mo rí tí mọ̀mí Balógun ní àbó ti lóyún ni. Ẹ mọ̀ pé kálukú àwọn ronú sóríṣiríṣi ọ̀nà náà ni. Torí irú ìrìn àjò mo fi ra mi sí irú pòsíṣàn bọ̀dáhùn. Àbí ìdílé wọn. What level of embarrassment and I don't know how to put it. I was just thinking about it láti ìdájí tí mo ti rí fídíò yẹn. How person go run away? Ó sì ti mọ̀ pé ẹni ò ní fẹ́. Sorry ọ̀nì. Àbí I don't know what to say. Ẹ̀yin fans mi ẹ jọ̀ọ́, what do you think about this thing? Òun ló dífá fún gbogbo àwọn tó ń sọ pé ìgbà mo fẹ́ kò lò lọ tó bá tiẹ̀ jẹ́ pé kò lò lọ ni ó ti sọ fún un láti ilẹ̀. Dẹ́ni wọ́n tó fọ́kọ náà tó jókòó tí tó ọ̀sá lọ omi ìpọ̀ tí Ọlọ́run lójú ojú ò. Tọ́ra àwọn kan sọ pé bóyá o ti wò pé bọ̀dá yẹn ò capable. Fine, if you think he's not capable, you should have left him before that day. I don't understand. Báwo ló ṣe? Do you know the meaning of what you have done? Because many people just behave like, I don't know, as if they are not thinking about the repercussion of such acts. Bàbá kan náà ń share experience pẹ̀lú mi njọ́ kan.
wọ́n láwọn pàdé gẹ́ẹ̀ kan fẹ́fẹ́ hàn sì nífẹ̀ẹ́ rẹ̀ single mother náà pé gẹ́ẹ̀ yẹn o wọ́n ní kò sí táwọn ò ṣe fún tán ó lóun ti ta ń jẹ rí ilé oúnjẹ ń wó kíní páànù òjò rọ̀ atẹ́gùn wá gbé páànù ẹ̀ lọ àwọn bá establish very standard ilé oúnjẹ ẹ̀bùn tó kéré jù táwọn rà fún was a wristwatch that worth 1 million naira. That time dollar was exchanging for 710 at the black market. ẹ bá fún mọ́lá ní $100 yóò fún yín ní 71,000 nígbà yẹn ní ìtẹ́ bá fún mọ́lá ní 100,000 ní ìtẹ́ bá fún mọ́lá ní $100 nísìn yóò fún yín ní ṣé 154 ní dọ́là tún ti wálẹ̀ bí a ti ṣe 173 rí mo ti ṣe $100 ní 173 rí 1,730 $1 ó tó di pé ó bẹ̀rẹ̀ sí ń wálẹ̀ bí tó bá yẹ pé réètì tó fi ń gbẹ́nu gòkè yẹn ni no be small thing àwọn dẹ̀ ra wristwatch yẹn ní dollars làwọn fi rà ó worth 1 million naira with other things táwọn fún làwọn bá wálé láti Dubai làwọn bá pe nọ́mbà ẹ̀ bá ní káwọn rọra mọ́ pé òun lẹ́lòmíì bá gbé ló bá ní kì í ṣe single mother ilé ọkọ ló wà wọ́n láwọn landis hospital ní oríire bàbá àgbàlagbà 5 pounds of drip òun làwọn gbà omi 5. ìdákun kí ni ìṣe àwọn èèyàn náà báwo lèyàn ó ṣe tírèènì ọmọ dé lẹ́fù pọ̀ mo ò ní lẹ́rìí ọkàn tí ó wàá tan èèyàn dé lẹ́fù irú tí wọ́n ṣe yẹn tí ó sì dọjọ́ ìyàwó tí ó sá lọ èyí èso ogun ayé àmọ́ mọ̀ ṣe ọmọ ni kò nífẹ̀ẹ́ bọ̀dá yẹn ni you know she doesn't love the bọ̀dá because you don't even think about the stress that you stress the whole family. There are people tó ń ṣe relationship tó yẹ pé they just fẹ́ra wọn dẹ̀ máa dismantle relationship yẹn. Relationship can happen. It could even be a platonic relationship. There are platonic relationship tí ò sí any intimacy. Tó bá dẹ̀ jẹ́ kó ń ṣe platonic tó bá jàrin ìwọ àti ẹnìkan lẹ́jọ́ disappoint ara yín sọ ọmọ pọ̀ tọ̀nu the whole family. Àwọn àgbàlagbà alé àwọn bàbá àgbà àwọn ìyá àgbà wọ́n dìde láti ìlú láti wá fi ọ wọ́n wá dọ̀bálẹ̀ ńlé yín wọ́n kó su wá ọwá bábìràbìnà sí okó sí léèsì àlùsì sọmọ pé tí n bá bú ọ ní ìsìn wọn ni mò ń bú ọ ọwá parẹ́ bí iṣó lójú agbo wọn wá ń wọ́ kiri kódà ìwà tó wù yìí effect tí ó ní nínú ìsẹ̀mí ti ẹ gan kì í ṣe kékeré gbogbo family you embarrass the whole family as far as I'm concerned njọ aláì ti dá ilé èèyàn tí wúre èèyàn téèyàn wúre èèyàn mọ̀ mo ti mọ̀ pé bọ́ọ̀dá yóò wù ọmọ ọ́ ti sọ fún ẹ torí kẹ́ ẹ tó ṣe patí yẹn ló ti kọ lẹ́tà yẹn ó wá deceive ẹni ẹlẹ́ni tó bá wá dọjọ́ iwájú tẹ́ bá ní ṣòro ẹ máa sunkún ẹni ọkùnrin kan já ilẹ̀ ní tó nífẹ̀ẹ́ tó fi oṣù lọ́kà ẹ̀rẹ̀ registry ẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀sẹ̀ engagement ẹ̀sẹ̀ introduction ẹ̀sẹ̀ reception full package lẹ́sẹ̀ ọwọ́ asán lọ bí ọwọ́ á lọ bí orí tí ń sangi wọ́n wá ń wọ́ ọ́ kiri ìwò òfò lọ́wọ́ tó ọ̀bà mọ̀ ìwò orí ibú ìwò òfò àǹsù tí wọ́n kó wálé yín ọyẹ wọ́n rè kó fún orphanage ni tàbí wọ́n rè kó fún bàbí ńlá sincerely ọyẹ wọ́n gbà àwọn tí wọ́n ṣàyà bí ẹ̀yìn kí wọ́n rè lé yín kí wọ́n rè palẹ̀ ẹ̀sùn mọ́ kì í ṣe sùn ńlá fẹ́ jẹ àmọ́ rè kó ẹni tí wọ́n bá ti pín fún tó bá ti jẹ tiẹ̀ kó rè rà padà mi ò ráyè wọ́n rè yẹ wọ́n yan gòdògòdò rè lé yín wọ́n rè kó àǹsù gbogbo ẹrù tí wọ́n kó wà ní irú ọmọ bú wo ni wọ iná abirù sẹ̀mí ìwò là ń lò ìjẹun this is serious o lálẹ́ ẹjọ́ ìgbéyàwó ó mọ emotional trauma tó ti fi sínú ayé ọkùnrin yẹn tó sì ti mọ̀ pé ò ní fẹ́ ọ sì ń jó mùkúlùmùkẹ́ inú ẹ̀dá mọ̀ jìnláyé imú mọ̀ níkà o tí ò tiẹ̀ jẹ́ agbóhùn àṣebi kò tiẹ̀ jẹ́ àrínà rí ikùn èèyàn kábíyèsí olúwa
ẹn tó ọmọ pọ̀ ní ìfẹ́ kí lè tó fi jó káwọn ẹbí ẹ̀ wá lé yín sọ́ọ̀rì ó sọ́ọ̀ forí sọlẹ̀ ni àbórí ẹ̀ ò pé ni abirù gbèsè ayé ìwúre náà ọkùnrin mi náà ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ yàwó tán tí ó dálẹ̀ wedding tí wọ́n sá lọ tẹ́ẹ̀nì rí ọmọ àmọ́ kò wọ́pọ̀ ẹ̀rí pàlàjì gan sọ pé kí àwọn ò lè sọ pé ọ̀sẹ̀lẹ̀ rí obẹ̀ is not common ó sì dábọ̀ tó ń bọ̀dà sí emotional trauma it's sad ìwà burúkú lọ wù ègún burúkú ń lọ fà sórí ara rẹ̀ bí financial status ọba tí ọlọ́run ọmọ lọ ọkùnrin mi ló lọ tí òrò bẹ́ẹ̀ fẹ́ tí wọ́n mọ̀ gbà tí wọ́n mọ̀ gbó lọ́rẹ̀ tí wọ́n sì mọ̀ gbà tí wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ I'm telling you wọn ò ní ìfẹ́ rẹ̀ láti bí síbẹ̀ wọn wọ́n sì mọ̀ gbowó rẹ̀ wọ́n lọ mọ̀ kó fún boyfriend mi ó sì ti mọ̀ pé ò ní fẹ́ ni why did you go to that extent hell Holy Mary Mother of Jesus I didn't want to talk too much.